àjọ kwasẹ̀ kò tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ o, wọn ò fún mi láǹfààní sí àwọn ìwé-ẹ̀rí ètò ìdìbò olùdíje sí ipò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Kwara figbe ta. Olùdíje sí ipò alága ìjọba ìbílẹ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party níjọba ìbílẹ̀ Ìlọrin South ti ìpínlẹ̀ Kwara, Mohammed Ayọ̀dèjì Ismail ti figbe ta lórí bí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Kwara (Kwasec) ti kọ̀ jálẹ̀ láti tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́. Síwájú ni olùdíje ọ̀hún gbà tọwọ́ agbẹjọ́rò rẹ̀, agbẹjọ́rò àgbà Bọ́lá Razak Gold gba àṣẹ lọ́wọ́ ilé-ẹjọ́ tó ń rí sí awuyewuye tó ṣúyọ lẹ́yìn ètò ìdìbò láti ṣe àyẹ̀wò bákan náà kí ó sì gba ẹ̀dà ìwé tó jẹ́ ti àbájáde èsì ìdìbò ọ̀hún tó wà lọ́wọ́ àjọ Kwasec. Agbẹjọ́rò Gold lásìkò ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ di mímọ̀ pé àjọ Kwasec kò fún wọn láǹfààní láti wọlé sínú ọgbà àjọ ọ̀hún, tó ní aṣọ́lé sọ fún àwọn pé wọ́n ní kí òun má ṣílẹ̀kùn àbáwọlé fún agbẹjọ́rò kankan. Agbẹjọ́rò ọ̀hún ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ Kwasec láti ṣe ohun tó tọ́ kí àlàáfíà lè jọba kí wọ́n sì ṣe ètò ìṣèjọba gbangba làṣáátá. Agbẹjọ́rò Gold ṣe àfikún rẹ̀ pé oníbàárà òun ló jáwé olúborí gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ìlọrin South nínú ètò ìdìbò tó wáyé, gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé òun ló ní ìbò eléyìí tó pọ̀ jùlọ ṣùgbọ́n tí wọ́n já ẹ̀tọ́ rẹ̀ gbà mọ́ lọ́wọ́ tí ó sì ti ṣetán láti gba ipò rẹ̀ padà báyìí. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére.